فصاروا يحبوني وما أنا بالذي فصاروا يحبوني وما أنا بالذي يا ربي بالهادي البشير محمد وبدينه العالي على الأديان أفواغا ọkọ ìyàwó tọ́jú ìyàwó rẹ̀ dáadáa. àwọn ọkùnrin rádaràda àpọ̀nù ayé bám. ọkùnrin jákujàku àkúnú ayé bám. ọkùnrin aláìní kan ṣe àkúnú ayé bám. ọkọ àti ìyàwó ọ̀dọ̀wọ̀ yìí àbáyàyà. الدنيا وما فيها بلاء. bàbá kábíyèsí ayé àti tí ń bẹnu ayé àdánwò ni. وجعل الله بعدنا لبعد فتنة. kọ́sìmọ̀ ọkọ ìyàwó ọlọ́run wá ṣe apá kan àwa tá à ń bẹnu ayé ó ṣe wá ní mùsíbà wàhálà àgbákò fáwọn apá kan wa. العالم والجاهل فتنة. onímọ̀ àtẹni tí ó mọ nǹkan kan òpè wàhálà la jẹ́ fúnra wa. الآمر والأمراء فتنة. àlèkí ló pé. الآمر والمأمور فتنة. ẹni tí ó máa pàṣẹ àtẹni tí ó pàṣẹ fún wàhálà la jọ jẹ́ fúnra wa. الزوج والزوجة فتنة. ọkọ àtìyàwó àdánwò la jọ jẹ́ fún aṣàgbákò ara wa ni. أتصبرون فيما يجري بينكم. ìwà ń bẹ̀yìn ọkọ ìyàwó tòní ìtì ń bá ń ṣẹlẹ̀ láàrin ara yín ṣe sùúrù. كم زوج صار طاغيا. kàfáyà ọ̀pọ̀ nu ọkọ lónìí tó ti di tọ́ọ̀gì mọ́yàwó ẹ̀ lọ́wọ́. كم زوج. ọ̀ya wèrè mọ́yàwó ẹ̀ lọ́wọ́ gbà. ọ̀ya ẹ̀hànà mọ́yàwó ẹ̀ lọ́wọ́. èyí oorun kò sùn pẹ̀lú ìyàwó ẹ̀. èyí oúnjẹ kò fún ìyàwó ẹ̀. èyí aṣọ kọ̀ra fún ìyàwó ẹ̀. kò sì tún wá fìyàwó ẹ̀ lọ́kàn balẹ̀ nulẹ̀. ọ̀pọ̀ nu ọkọ bẹ́ẹ̀ láyé lónìí. كم زوج صار مجنونا. kàfáyà ìyàwó kọ́ńzìm ọwọ́ àpọ̀ nu ọkọ tó di wèrè mọ́yàwó ẹ̀ lọ́wọ́. كم زوج ليس له رغبة على عياله. kàfáyà ọ̀pọ̀ nu ọkọ tó di pé kí ni wọ́n jẹ nulẹ̀ kọ̀ọ̀kan kí làwọn ọmọ rẹ̀ ọ jẹ kọ̀ọ̀kan kí làwọn ọmọ rẹ̀ ọ wọ̀ kọ̀ọ̀kan ọkọ sì lòun náà lọ́dẹ̀dẹ̀ tiẹ̀ náà. سوى شرب الخمر. àfi kó mu tí yóò bẹ́m. سوى شرب ògógóró. àfi kó gba ògógóró yóò bám. ويفعل فعل المجانين. gbogbo ìwà tíyàwó rẹ̀ ó sì máa bá lọ́wọ́ ọkọ òun ìwà wèrè ni ìwà aláìníbẹ̀rù Ọlọ́run. فحذرنا عنهم يا نساء. gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá tí ì lọ́kọ tẹ́ ń wá ọkọ àfààní fa àzárìnà ẹ lọ ṣọ́ra o ẹ ṣọ́ra fúnra àwọn ọkọ báyìí o. لأنه أعداء الرحمن. torí pẹ̀lú àwọn ọkọ báyìí ọ̀tá Ọlọ́run ni wọ́n. أيتها الزوجة. mo wá pè wọ ìyàwó kàfáyà. فاعلمي أنك كالمملوك لزوجك. kàfáyà lọ́ọ́ mọ̀ pé nílé kásùmù tó ń lọ yìí ọ̀ jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ o kọ́dà kó ṣe pé ọmọ ọba àlọ́rin ni ọ́. kọ́dà kó ṣe pé bàbá rẹ lólówó jù nílọrin yìí àti sọyìn pọ̀ lónìí àlùbáríkà rẹ tán lé bàbá rẹ. فلا. oríire rẹ tán lé bàbá rẹ. ìdùnnú rẹ tán lé bàbá rẹ látòní gbogbo ẹ̀dílé ọkọ rẹ lè kásùmù. wà á lọ mọ̀ pé lè kásùmù tó wà yìí. má ṣèṣe ọlá ń bẹ̀ o
èmi mọ̀dé abáyé má ṣe bẹ́ẹ̀ torí àwọn ọmọ tó fẹ́ bí lọ́ọ́ mọ̀ pẹ́rú lọ́ọ́ lọ́ọ́ ṣe. fala tatasarrafu fi nafusiki. bóbìnrin bá torí pé mo lówó ọjà gàba lérí ọkọ ẹ̀ bóbìnrin bá torí pé mo ní ṣọ́ọ̀bù bíi mẹ́wàá lọ́jà tuntun ń wá ń kọ̀ǹtúrò ọkọ rẹ̀ sì ń gba kọ̀ǹtúrò ọgbà bọ́lọ̀ ti kọ́ gbogbo ọmọ tó bá bí ọ̀sẹ̀ rú láyé. ọ̀sọ́gbọ́n tó lè dá. wala fi mali illa bi izni. mo wá bẹ̀ ọ́ má dán kankan wọnú lé ọkọ rẹ tẹ́ ẹ débi owó ẹ̀ àyàfi pẹ̀lú àṣẹ. wa taqaddama haqqu ala hakika. ọ̀ wá rí ìwọ ọkọ rẹ ẹ̀tọ́ ọkọ rẹ ni ọmọ tì ṣáájú kó tó máa béèrè ẹ̀tọ́ tiẹ̀ kí ni ó jẹ. mo ti bá yín pọnmi yín sí bedroom. aṣọ white tẹ wọ̀ lọ jímọ̀ lánàá dà mo fẹ́ kí n sókè ẹ̀ gbogbo ẹ̀tọ́ ọkọ rẹ ni kọ́kọ́ máa ṣe ná kó tó máa béèrè ẹ̀tọ́ tiẹ̀. wa huquqa aqaribi ala huquqi aqaribiki. sì máa ti wọ àwọn ẹbí ọkọ rẹ ṣáájú ná ẹ̀tọ́ táwọn ẹbí ọkọ rẹ òun ni kọ́kọ́ máa ṣe kó tó máa béèrè ẹ̀tọ́ àwọn ẹbí tiẹ̀. wa alayki bidawamil haya'i. ó sì dọwọ́ rẹ pẹ̀lú kọ́ tẹra máa ń tijú ọkọ ẹni máa tijú ọkọ rẹ gbogbo gbà. wasukuti inda kalami. inú tó tún tẹ̀lé tọmọ rẹ ó fi lálùbáríkà bọ́kọ rẹ bá ń pariwo tó dé tọ́lọ́hún gbé nǹkan ìbínú dé tí ń bá ń gbóná nulẹ̀ wọ́n dákẹ́ báyìí máa wò ó má fèsì o. wal ibtiadi an jami ma yasikhatu. wá lọ jìnnà sí gbogbo ntọ́ bá mọ̀ pé nǹkan yìí lè mọ́kọ mi bínú máa sá fún nǹkan náà. wadawami zinati bihadirati. ó tí wàá lọ tẹ̀ra mọ́ ó ti mọ̀ pé aago kan àbọ̀ lọ́kọ̀ rẹ̀ ó darí ibi iṣẹ́ aṣọ tó wọ̀ tẹ́lẹ̀ lọ́ọ́ bọ́ọ̀lẹ̀ lọ́ọ́ wọ àwọn kan tí máa gbọ̀n àwọn aṣọ kan bẹ tí máa gbọ̀n òun lọ́wọ́ àwọ̀ gbogbo ohun tí ó dé rí ẹ̀rú ni ọgbọ́n tó ti mọ̀ pé aago kan àbọ̀ ni ó dé aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló ti dírẹ́sì kalẹ̀ kọ́dà bọ̀ ọba máa gbọ́n lọ́kọ́ wọ́n máa gbọ́n báyìí ó ti dúró tí èèwọlé torí pé gbogbo nǹkan ní sápẹ́ lára rẹ̀ ń gbà kò ní fẹ́ lọ bì kankan mọ́ torí tí ń wò lára rẹ̀ ti jẹ́ ó di nǹkan gbogbo tí ń wò lára rẹ̀ ó ti dá wàhálà lẹ̀ àwọn ọ̀ṣọ́ tí ọmọ ọmọkọ rẹ̀ dùn tínú rẹ̀ ọmọ dùn òun ni ọmọ ṣe. wa hunaka imra'atun. àwọn obìnrin kan bẹ o. laysa laha hammu illa al-akilu. àwọn ò ní èròǹgbà kan wọn ò sì ní pílánì kan nulẹ̀ ọkọ wọn tayọ kí wọ́n jẹun. laysa laha hammu illa ash-shurbu. wọn ò ní kankan tí wọ́n dì sínú èrò tiwọn tayọ kí wọ́n mu. laysa laha hammu illa an-nawmu. àwọn obìnrin kan bẹ wọn ò ní pílánì kankan nulẹ̀ ọkọ tiwọn tayọ kí wọ́n rún wọn kí wọ́n kúnná rúnrún ni. walaysa laha ragibatun fi salati. inú rẹ̀ ọ̀bàjẹ́ rí pé òun ò kírun ìwọ ọlọ́run kọ́ wá jíjọ́ kan nulẹ̀ ọkọ ẹ̀ kó ronú pé bẹ́ẹ̀ ni n ti ka ilé ọlọ́run bó o ní ti kò rórí. walaysa má jẹ́ tiẹ̀ ó rí bẹ́ẹ̀. walaysa lahu ragibatun fi ta'ati zawjiha. inú rẹ̀ ò sì bàjẹ́ rí pé gbogbo tọkọ òun fẹ́ òun ò ṣe fún un. ẹ̀tọ́ ọkọ òun lòun ò ṣe ìkínú rẹ̀ wá bàjẹ́ pé ọlọ́run ò ìpọnmi sí balùwẹ̀ fún lónìí tó fi lọ fún rẹ̀ lọ́pọ̀n mi inú rẹ̀ ò bàjẹ́ rí má jẹ́ tiẹ̀ ó rí bẹ́ẹ̀. falwajibu ala zawjati. torí ntọ́ sọ̀rọ̀ yẹn lórí ìyàwó nulẹ̀ ọkọ ẹ̀. an tatluba ridha zawjiha. máa wáyọ̀ nu ọkọ rẹ̀ gbogbo gbà. wala tamutaniha minhu mata arada. inú òfin ọlọ́run pẹ̀lú ọkọ àtìyàwó kàfáyà ìyàwó kọ́símù bọ́bádé láago kan tọ́ba ní kàfáyà òórùn yá ọlọ́run ní tẹ́ra rẹ̀ lẹ̀ fún. sọmọ pẹ́lú mi ọ̀dà pẹ̀lú àrùn yàn kò lè tọ́jú ilé kò lè ra tọ́ fọmọléèwé àmọ́ ọlọ́run bùn ní níta wí ìníbí kùkúmbà yìí rúnrún ni ọlọ́run ní bàbá lọ yá kọ́ gbà fún. illa an yakuna la uzira. nítorí òfin ní gbà fún tọ́lọ́run fi yọ̀ọ̀dá tó mójú kò nípa àfitọ́ ọba láwíjàre àwíjàre bíi kíni. min haidin. bóyá òun ṣe menstruation. aw
نفاس àbó bímọ ẹ̀jẹ̀ bímọ kéèdá rárá. ولا يحل للرجل أن تتلب ذلك. Ọlọ́run ní kò tiẹ̀ wá tọ́sọ́ kan gbà náà déédéé gbàtẹ́jẹ̀ bímọ ìdá àbó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kókó wọn oṣù mọ́ Ọlọ́run ní kò tọ́sọ́ kan náà gbà náà. ولا يجامعها حتى تغتسل. ọkọ ò sì gbọdọ̀ súnmọ́ ìyàwó ẹ̀ àfi tẹ́jẹ̀ ìbímọ bá dá tọ́wọ́ ẹ̀ àfi tó bá parí nǹkan oṣù ẹ̀ tọ́wọ́ ẹ̀. هذا من قول النبي eléyìí inú gbólóhùn Ànábì tó sọ kalẹ̀ ni. من أتى حائضا. Ọlọ́run ní ọkọ yòówù àbọ́kùnrin yòówù tó bá súnmọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́. أو امرأة من دبرها. àbówó ìyàwó ẹ̀ wá ní ọ̀gbọ́ nígbà tó wá ṣe nǹkan oṣù yìí ebi bìkan là ń gbà yàgbẹ́ jẹ́ ń wọlé láti bẹ̀rù náà. فقد كفر بما أنزل على محمد. sẹ̀mú mọ̀dá nǹkan rẹ̀ àmọ̀rẹ́ ni yòǹbó Ànábì. Ànábì rẹ̀ ń tọ́ bá dárú eléyìí ní lásà fún ìyàwó ẹ̀ ó ti ṣe kèfèrí pẹ̀lú tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad. ẹ dákun ẹ wo ń tọ́gba yé bọ́ bá ṣe tú sọ̀ọ̀mù àkànṣe tírí sọ̀ọ̀mù Ọlọ́run ní kò ní dáa fún yín. فقد كفر بما أنزل على محمد. ìwọ ìyàwó tó gbádùn ọkọ rẹ títí olóò ti ṣèwájú látàlẹ́ àná ẹ̀yìn lọ́kàn Ọlọ́run ní kò ní yẹ yín. فقد كفر بما أنزل على محمد. n tó kó bá wọn kan nù ẹ̀yìn ni wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ Ọlọ́run ipa wọn rẹ̀. ẹ wá wo ohun tó gba ẹ̀yin ọkùnrin omi mu ògógóró yóò wọlé tán ẹ wá ní Síkírà kẹ̀yìn sí mi. àbàtàn wọn wò pé bàbá kẹ̀yìn sí ní sí àdánwò dé o yóò wulẹ̀ lulu ẹ yóò fẹ́ pààyàn ni òun náà ni ọ̀yà o sì fi síbẹ̀ ń ọbẹ̀ pé mo ti yó ìyàwó ń gbẹ̀ mọ́ bí ẹ fi sí lánàá ẹ sá fi síbi kan la ilaha illallah. Ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ máa ṣerú ẹ̀ pẹ̀lú àwọn ìyàwó yín àti ìyàwó tí wọ́n fi rú ẹ̀ lọ́tọ́ gbà Ọlọ́run lẹ́ẹ̀ ní kúre. أيها الزوج mo wá pè wọ́n Kásùmù. عليك بإحسان إليها. ìyàwó rẹ̀ wá dọwọ́ rẹ̀ ṣe dáadáa sí ìyàwó rẹ̀ gbogbo ọkùnrin tó níyàwó tí ò fìyàwó ẹ̀ lọ́kàn balẹ̀ tí ó sì ṣe dáadáa sí ìyàwó ẹ̀ Ọlọ́run ni yóò bóun Ọlọ́run bí ó ti rọrùn. واللطف بها. ó sì máa ṣàánú ìyàwó rẹ̀. والصبر على ما يبدو منها. obìnrin ò ní dá kọ́mọ́kù síbi kan ìwọ Kásùmù ibi ìyàwó rẹ̀ bá ti kù sí Ọlọ́run ni ó ṣe sùúrù máa tọ́jú ẹ̀ ní ìwọ lọ́ kọ́ńtró ẹ̀. أيها الزوج. èèṣe táyé fi rí bó ti rí yìí ẹsẹ̀ ń bẹ́ẹ̀ bá dákẹ́ báyìí bá dá èèṣe táyé fi rí bó ti rí yìí ẹ̀yin ọkùnrin tẹ̀ ń bẹ́ ń jòkó nǹkan wọnú ayé wá nísìn kí ló wá ayé wá tá a fi gbádùn ayé mọ́ obìnrin kò gbọ́ tọkọ ọkọ ò gbọ́ tóbìnrin ọmọ àlè wá kúnnú lé àfi bìbà ọmọ àlè ń bẹnu lé kálukú wa níṣẹ́ bámú ni wọ́n sáàrù gbogbo ẹ̀ wọlé wá ni èyí ṣe kí ló jẹ́ orí bẹ́ẹ̀ nǹkan kan ló dàrú ẹ má mutí ẹ wo iye ọmọ Ìlọrin tọ́dọ̀ ọlọ́tí ẹ má mutí ẹ wo ògógóró ó sì tàjú àgbo lọ ìdajì onítàǹsì ògógóró ni bẹ́ẹ̀ bá fi ọ̀kadà gbogbo Ìlọrin dá 1 million ẹ sì rí 200 péré tí èmu ògógóró tí èmu ọ̀sọ́mọ tí èmu ọlọ́mọ òsè yá òsè bàbá gbogbo ẹni wọ́n mú báyìí. فقد كفر بما. ètí mo bá nu ayé ni pé alábùkún wọn máa ń lò ní wọn á ní bí bàbá ń ṣe àbí kíní kan ẹ dákun ẹ wọnú ayé alábùkún wọn ó sì tù sí ọwọ́ báyìí wọ́n sì ń fi bí à ń fi àṣà gbogbo eré ọ̀wà gbóná bí àrò bẹ́ẹ̀ bá fẹ́ gbé ọ̀kadà ńjọ́ mi bá ti gun ọ̀kadà tí bá ti ń ṣe báyìí lẹ́mẹ̀wàá dúró ọkùnrin yìí mo gbàgbé owó sílé mo gbàgbé owó ṣé kí n gbé yín padà ní sáà ti dúró tiẹ̀ wọ́n bá ti lọ tán wọ́n sì dá mi dúró yín máa wò wọ́n náà ní bá ti ń ṣe báyìí lẹ́mẹ̀wàá wọ́n ti mú kinní hùn gbowó rẹ̀ máa lọ. ẹ má mú tí Ọlọ́run ọba ló wí bẹ́ẹ̀ àbí kò sọ bẹ́ẹ̀ ni èyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń da. A'udhu billahi minash shaitani
الرجيم ìkìlọ̀ ọlọ́run nù. بسم الله الرحمن الرحيم bẹ́ẹ̀ni. إنما الخمر والميسر ẹ máa gbọ́ fún mi. والأنصاب والأصلام رجس من عمل الشيطان. ké Kùránì kí n gbọ́. إنما الخمر والميسر والأنصاب والأصلام ẹ bá máa lọ ní ebi lọ́ọ̀rìn lẹ ti wá. رجس من عمل الشيطان فاجتنبوه wá kí kábíyèsí. إنما الخمر ọlọ́run ní ẹ gbọ́dọ̀ mutí. والميسر ọlọ́run ní gbogbo ohun tó lè dójú tì ní tẹ́tẹ́ gbogbo ẹ̀ ní ẹ gbọ́dọ̀ ta. ń bọ̀ ọmọ ọlọ́rin ẹ wá wáyé ẹ̀yẹ èèyàn ńláńlá ẹ wá wọnú ayé àwa la ṣàdúrà kọgbà ẹ wòye tẹ́tẹ́ tó wọnú ayé wa. ẹ má mutí ẹ má ta tẹ́tẹ́ bàbá wa ó di dára òfin dára ẹ wá wọn tó wọnú ayé wa bet naija tẹ́tẹ́ ni àwọn èèyàn sì ń ta kọ́dà àwọn kan tá ń pera wọn láàfà àti wòye sàfà àwọn náà ń ta bet naija ọlọ́run sì lẹ̀ gbọ́dọ̀ ta sure bet tẹ́tẹ́ ni amadama ń ta nínú Ìlọrin tá a wà yìí ó sì mú kálukú sì ń ta tẹ́tẹ́ ọlọ́run sì ń pẹ́ gbọ́dọ̀ ta igbó bẹ́ẹ̀tì tẹ́tẹ́ ni ẹ wá wòye olówó tí ń ta tẹ́tẹ́ ẹ wòye ọlọ́lá tí ń ta tẹ́tẹ́ ẹ wòye onípò inú ìlú tá a mọ̀ pé onípò ní tá a mọ̀ fọlá àwọn abẹ́ lọ́hùn àwọn náà sì tún ta tẹ́tẹ́ ẹ̀rí 360 bẹ́ẹ̀tì tẹ́tẹ́ kan tún nù wọ́n bẹ́ẹ̀ ń di ẹ̀ nísìn wọ́n á ní ọ̀sẹ̀ tó lé lé àwọn kú ọlọ́run sì lẹ̀ gbọ́dọ̀ ṣe àwa ṣe tán aláwọn ọmọ wọ gbọ́n tá à ń wí alọ́lọ́run ò ṣe ń tà ń fẹ́ bẹ́ẹ̀ bá dé kò ní sí òjò ń rọ̀ lẹ́ẹ̀mẹ́wàá ni rírọ̀ gidi ẹ o tó ti tàná ọ̀rọ̀ afọ́n ni gbogbo tá à ń ṣe tí ò sí lọrin tẹ́lẹ̀ lọ́wọ́ lọrin wáyé tẹ́tẹ́ ìgbó ọtí sìgá làmọ̀ tí wọ́n á wá ń jọ̀ ń bàbá lọ bí ìyàwó ó kò sùn àbọ̀kàlà sí mẹ́rin ìyàwó ọmọ á sìgá fún wa báyìí ọba débi tá a jókòó sí obì súùtì ìyẹn ò kú ọ̀nlẹ̀ tán ntọ́wọ́ akànlẹ̀ tó fi pààrọ̀ ẹ̀ ní bẹ́ẹ̀tì yìí o winners bẹ́ẹ̀tì tẹ́tẹ́ ni àwọn mùsùlùmí náà rí sínú ẹ̀ báyìí ẹ̀ rí bet2 báǹkì tẹ́tẹ́ ni ìsìn bẹ́ẹ̀ lọ́rìn wọ́n sì ń ta ẹlòmíì èyí tó fi wá fún ìyàwó ẹ̀ lóúnjẹ ọlọ́run àwọn tó bí ìyàwó tèmi mọ́ bá wọn ìyàwó ọmọ wọn kò sí léyà gbogbo àwọn tiwa náà mọ̀ jẹ́ wọn ò sí léwọ̀ ọlọ́run. Amina. ẹlòmíì gbéyàwó ju bẹ́ẹ̀ ni kọ́dà kọ́ra bàtà kan fún ìyàwó ẹ̀ rí kásùmù kàfáyà dọ́wọ́ rẹ̀ mọ̀ jẹ́ wọn ó bú ọ kọ́ra bàtà tó sáìsì ẹ̀ fún gbogbo nǹkan ni ọmọ nípa rẹ̀ gbogbo sáìsì ẹ̀ ní kọ́ ọmọ ọkùnrin yóò tó fẹ́yàwó tí ọmọ sáìsì ẹ̀ dìndìnrín ni àmọ́ sáìsì ìyàwó ẹni ni o nídìí kó o pélé bàbá fẹ́ ra nǹkan kọ́dà yẹ kún ní tí wọ́n fi ń gbé sókè bàbá fẹ́ kọ́ máa gbé sókè fún ọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ mọ sáìsì ẹ̀ pé ìyá ẹ fún mi ní kọ́lọ̀ black àti yellow ìyá àwọn òbí ọ ni ṣé ẹ mọ sáìsì ni ebi ìyàwó mi ni tí ń rí tóun náà sì ń rí mi ìyá rẹ̀ báyìí ní 27 kọ́ọ̀pù ẹ̀ ní 8 wọ́n sì fún ọ léyìí tọ́da àmọ́ sáìsì ìyàwó ẹ̀ ni dídì ní lọ́kùnrin tí ọmọ sáìsì ìyàwó ẹ̀ bọ́ ọba ti délé lónìí lọ́mọ sáìsì gbogbo ẹ̀. ẹ má ta tẹ́tẹ́ ẹ má mutí ẹ má mu ògógóró ọ̀sọ́mọ ọlọ́mọ ẹ wo ń taari sínú ẹ ẹlòmíì mutí ó wá bá ìyàwó ẹ ní kò tọ́jú ìyàwó ẹ ìyàwó sì ń wò pé bẹ́ẹ̀ ni ọmọ mi di mẹ́fà má wá lè fọmọ mẹ́fà alẹ̀ níbo ni tún lọ. Allah òun sì ní ọ̀tọ́jú lé ń bẹ nínú àwọn obìnrin tó jókòó ní tẹ́wọ́ bó ti sọ báyìí tí ń wo mi pé wàláì ọ̀rọ̀ ọkọ mi wọ́n sọ yìí kò ní dáa fún ọkọ òun tọrọ mọ̀ pé gbogbo sí ọkọ rẹ̀ là ń sọ lọ́wọ́ yìí ẹ tún wá wo tẹ́tẹ́ ìtàn winners golden bet ọ̀kan tún nù tẹ́tẹ́ ni mọ́ mọ́ kọ́ gbogbo ẹ̀ wá ni ajá 1 ajá 2 ajá ń sáré owó ń jóná. innamal khamru
àwọn tẹ́tẹ́ tí ń bẹ nínú ayé ni. والميسر والأنصاب والأفلام Àjànsáré owó ń jóná. رجس من عمل الشيطان فاجتنبوه. Orí ẹ̀yin àfa ọlọ́run wa ní fajtanibu ẹ jìnnà sí o gbogbo tọ́lọ́run ní á jìnnà sí là ń ṣe. ẹlòmíín sọ ìyàwó ẹ̀ ó kún ìyàwó ẹ̀ lọ́dọ̀ àtànsín kò tọ́jú ìyàwó wàláhì tàláhì ìyàwó náà sí ó kún kan lọ́dọ̀ àwọn gbé ntọ́ bá wù. kásùmù ọkọ̀ kàfá àdọ̀wọ̀ tiẹ̀ oorun time to time kò sì jí ó yó tí ó fi rárá gbàǹtọ̀ fẹ́ fún un. oorun tẹlomi obìnrin wa ń ṣépè wọn wá bí n tí ọ̀dà kalẹ̀ ń súnmọ́ ìyàwó dé ìyàwó pé làyìlà ìtọ́lọ̀ ń bùn yín náà ní ẹ̀ ló ń jẹ kẹ́ ẹ mú ẹ̀ ló ń jẹ gbogbo onú nírun mi títí dàsùbà ẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ yín àmọ́ kò sóúnjẹ ọkọ ìyàwó náà rẹ́rìn pé ọlọ́wọ́ oníjẹ́ tó ń rí bẹ́ẹ̀ ọ̀dọ́wọ́ rẹ tọ́jú ìyàwó rẹ ẹ̀hìn yàyà. أيها الزوج mo wá fẹ́ kìlọ̀ fọ́kọ náà kí n tó máa lọ ìwọ Kásùmù لا تكتم الخلق إليها má fọlọ́run bí ọkọ ìyàwó tòní má fi ìwà pamọ́ fún Kàfáyà o. وانفق إليها ما استطعت من مالك bọ́lọ̀ ń bá ti bọ́ lágbára ma máa náwó fún ìyàwó rẹ nínú owó tọ́lọ̀ ń bá bùn ọ́. أكل kí ni ọmọ jẹ́ kọ́ gbọ́dọ̀ wọn. وشرب ní tí ọmọ ọmọ fi wọn. ملبس èyí ṣe tá à ń fẹ́ ìyàwó mẹ́rin. ẹ̀yin tẹ́ ẹ ní ìyàwó mẹ́rin èyí ṣe tẹ́ ẹ fẹ́ mẹ́rin èwo ló gbé kanú mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún. ẹyọ kan ọlọ́run ti ń bá a bọ̀ ẹ fẹ́ méjì ẹ fẹ́ mẹ́ta. فانكحوا ما طاب لكم من النساء ẹ fẹ́ ń tó bá wù yín nínú àwọn obìnrin. مثنى ẹ lè fẹ́ méjì. وثلاثا ẹ lè fẹ́ mẹ́ta. وربعا ẹ lè fẹ́ mẹ́rin. فإن خفتم ọlọ́run ní àmọ́ o. ألا تعدلوا فواحدا. bọ́ ọ bá wò pé tọ́ ọ bá fẹ́ mẹ́rin yìí ǹjẹ́ ó lè tọ́jú wọn ǹjẹ́ ó lè ṣe déédéé ọlọ́run ẹ̀ wá já fẹ́ ẹyọ kan náà ni ẹ wá yín mọ́ ẹyọ kan tá a fẹ́ ǹjẹ́ pa wá ká tán ẹyọ kan tí ilé ò tí ì gbádùn wa a sì tún ní àlè bíi mẹ́fà ta àwọn ọkùnrin á jẹ ìyálà ìyá àyà ní ọ̀dọ̀ ọlọ́run àfẹ́sọ́lọ́run bá sànú àlè bá a ti wà nù họ́ọ̀lù yìí nísìnyí àlè wá ẹlòmíì wá olùsíọ̀ wá ní ìfira rẹ̀ hàn òun náà wọlé wá ẹkún náà o bàbá rízí ẹ̀yin náà tiẹ̀ wá alẹ́ ní o òun náà wà á rẹ́rìn gbígbà fìlà rẹ̀ sọ̀rọ̀ àtàníwá bàbá ilé ìyàwó àbí ilé ọkọ yóò máa gbóúnjẹ ọba ń gbóúnjẹ fọmọbìnrin tó wá kí mi àwọn àlènú níyìn náà èyí ṣe tá lè àlè dá wàhálà lẹ púpọ̀ ìyàwó wa Kàfáyà lọ́ọ́ kọ́ ìrìn akọ inú tó bá ti àwọn ọkùnrin jẹ́ a máa ṣẹ́sì obìnrin ni bọ́ ọba mọ̀rin rìn ìtúnlọ̀ ọkọ alájì obìnrin mi ọlọ́run bò ní rìn bí bá ń bọ̀ nu hall yìí ní sí gbogbo aláàmọ̀ wò yóò mọ̀ gbọ̀n ni ìbẹ̀ lọkùnrin ti wò pé ọmọ yìí mo gbọ́dọ̀ ṣiṣẹ́ ọmọ yìí wo bọ́ wọn yẹn ṣe kò sì ní gbójú lóńbì kan ẹlẹ́wọ̀n aṣákin mo ń kí n sà eyín ẹ sì sẹ́ẹ̀tì gbogbo ẹ sẹ́ẹ̀tì lọ́lọ́run fi ní ẹ fẹ́ ntẹ́ bá fẹ́ nu obìnrin ntọ́ bá wù yín èyí tó fi máa ranjú mọ́ ìyàwó lọ́ọ́ ṣe bí ó ṣe ní ranjú obìnrin mi láìláha kọ́nsẹ́ẹ̀tì tó wọ̀ lọ bí bọ̀fínà kọ́nsẹ́ẹ̀tì náà lọ́wọ́ wá sí fẹ́fọ́ họ́ọ̀lù bọ́bá tún lóde ìrọ̀lẹ́ kọ́nsẹ́ẹ̀tì gbogbo ẹ̀ wá ti jíran obìnrin mi àròsọmọ́yà báyìí láìláha inú ọkọ nídìí bá họ́ọ̀lù kíni wàá jíran wọn pé òwò kọ́nsẹ́ẹ̀tì yà á mú rí ni wọn gbé kíni ebó ooru ni lọ àákọ́ àfínjú ni one bra one day one sinmi for one day gbogbo ntẹ́yìn máa lò sínú ìjọ kan náà ni wọ́n fi lò má sì fi kọ́ kínní má fi kọ́ eré kínní kábíyèsí
one bra one day. Now. فإن غبتم ألا تعدلوا فواحدا kábíyèsí ni bó ti rí. أو ما ملكت أيمانكم ìtàkùrẹ́. ذلك أدنى ألا تعولوا. ẹ̀rí wá sí ìyàwó gbogbo ntọ́lọ́run ní àfọwọ́kàn kọ́ lára ìfọwọ́kàn torójú kankaluku ní àfẹ́sẹ̀ reception àfẹ́sẹ̀ gbogbo ẹ̀ àmọ́ ẹ máa jẹ́ aṣọ tiwa toríjọ́ ta wọ sàárè tí wọ́n pè é bí wọ́n pè é kó sọ̀rọ̀ ọlọ́run fáwọn. obìnrin lọ́ọ́ da sọ́kọ rẹ̀ lọ́ọ́ da sọ́kọ rẹ̀ kọ́mọ rẹ̀ ó lè lálùbáríkà kọ́dà bọ́kọ rẹ̀ bá ń ṣe rédèrèdè ìwọ máa pe ẹ báwọn náà ń lọ ọ̀dà tó ń náà ń ṣe fàájì tiẹ̀ èmi náà jáde ni o Alhaji Ayuba òun tipa ẹ wọ́jọ́ wọn ti ń lé mi láti múndíá kí kúkú wá gbà fún láti sin kóhun náà máa ṣe má ṣe irú ẹ o kọ́mọ rẹ ó lè jẹ́ yàn láyé dúró tì í jó wọn máa ṣe lọ́hùn lọ lára rẹ wọ́n máa dúró tì torí ọmọ tí wọ́n bí má ṣe jákujàku ìyàwó lé má ìyẹn rédèrèdè torí ọmọ tó bá bí. Malbasun. Kásùmù máa ra sọ fún ìyàwó rẹ. Summa masikano. Ibi ọba da téèyàn gbé ìbá ṣe pé yàrá kan ló ní ìwọ àti ìyàwó rẹ ní ẹjọ́ máa kọlura yín nú ẹ ẹ máa fẹ́ràn ara yín nú ẹ. Wa nawmul arusi fi nari wa laylatin. ẹ máa wà sí ọlọ́run o oorun ọkọ àtìyàwó ọlọ́run ní lọ́sàn-án àti lóru ní ọmọ sùn ẹ wo ọlọ́run lọ́sàn-án àti lóru ìwọ ìyàwó gbọ́dọ̀ pé aago méjì ọ̀sán ẹ tan èsì ẹ ti gbogbo lẹ̀kùn àlejò tí n bá bọ̀ ń gbé rí ẹ bá dàrú ẹjọ́ tó kan lẹ̀kùn tí rí ẹ dàrú yọ padà. Ayyama rajulin sabara ala su'i khuluqi imraati. Orí ọkùnrin dáadáa yóò sì ṣe sùúrù lórí ìwà abú tíyàwó rẹ̀ bá ní. Àtọ́ Allahu al-ajra. bọ́ ọ bá ṣe sùúrù lórí ìwà tó o bá lọ́wọ́ ìyàwó rẹ̀ tó ẹ̀ jà ọ wá ń gbìyànjú bó ti ṣe correct ẹ̀ ọlọ́run ni wọ́n sì sóore mi ọlọ́run fún ọ. Mithlama a'ata Ayyuba ala bala'i. ọlọ́run irú ẹ̀san tí ń san irú ọkọ bẹ́ẹ̀ tó gba tíyàwó rẹ̀ ń ṣe tí ó jà tó ní sùúrù irú ẹ̀san tí mo san fún Ànábì Ayuba ńgbà tó kan àdánwò ẹ̀san tí mo san fún ni ní san fún ọkọ bẹ́ẹ̀. Hukiya. puta wá fẹ́ sàdúrà mọ́dé yìí. An ba'di salihina. apá kan àwọn ẹni rẹ̀. Yazuru akahu sanata Holy Ghost fire. marata. ọkọ àtìyàwó ọkùnrin tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún yìí. Yazuru akahu sanata marata. Jùmọ̀kẹ́ dá sọ fún ọkọ a máa wá ọkùnrin yìí a máa lọ wọ ọmọ ìyá rẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún. Faja liziyarati. Ó wá dé ní the next year ó wá wo ọmọ ìyá rẹ̀ bí tí mo wá wò ǹjẹ́ ojí ǹjọ́ lọ wọ ọmọ ìyá rẹ̀ rí ǹjọ́ bí tọ́ ọmọ ìyá rẹ̀ wà. ìyá rẹ̀ lọ́kọ́lẹ́sí ọkọ́lẹ́sí mandate tiẹ̀ dá ǹjẹ́ bí táwọn ọmọ ìyá rẹ̀ wà ǹjọ́ lọ sí ara wọn rí máa lọ wọ ọmọ ìyá rẹ̀ o. Fatarakoli baba. Fatarakoli baba. Fatarakoli baba. Fatarakoli baba. bàbá wa onídàáda òbúdàdà ọmọ yìí ó wá dẹnu ọ̀nà lẹ̀kùn ọmọ ìyá rẹ̀ ó wá kalẹ̀kùn. Fakolat zawjatu. ìyàwó wá sáyé fò jáde nulẹ̀ ẹ̀ ǹlẹ́ o. Rọ́ha yahatatibu la rọ́dàwùlọ́hù. ọlọ́kàn mi tẹ́ wá ọlọ́ọ̀ṣẹ́gi inú oko ọlọ́run ò sì ní jí ó dé dáadáa. Faiza bí akhi kọ́dí akibala min nahawali jabali. nígbà tí ó ṣe ọmọ ìyá wa dúró àwọn èèwọ̀ lébi tiwa ẹnu ọ̀nà náà ló dúró sí. nígbà tí ó wẹ̀yìn ọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ ti ń bọ̀. Wakọ́dí hamala hizimatan ala atobi ala zohari asadin. nígbà tí ọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ ti ń bọ̀ orí tó ṣẹ́gi ìṣẹ́pẹ́ tọ́pọ̀ bá mú ó sì gbé sẹ́yìn kìnìún ní bá rù bọ̀. Wàhùwà yẹ́sùkù bẹ̀yìnà yẹ́dẹ̀. kìnìún sì ṣáájú ọmọ ìyá rẹ̀ tó wá ń pé báyìí ni ọgbà ọ̀nà lèmi ni báyìí ni ọgbà. Fàjà fasalama ala akhi.
ńgbà tó dẹnu ọ̀nà ọba ọmọ ìyá rẹ̀ bọ̀dá rẹ̀ tó ti dúró ọwọ́ kí ọmọ ìyá rẹ̀ ẹ kú lé o. ودخل المنزل ọ wọlé ẹ sẹ́ni ọmọ ìyá ọ̀ wọlé báwa ti wọlé tá a ti lọ jókòó nulẹ̀ tá a máa wo gbogbo gbáàyà àwọn ìyàwó òun ọ̀ wọlé. inú ẹ̀kọ́ Islam bọ́ ọba lẹ́kùn ọkọ àti ìyàwó ọ̀ gbọ́dọ̀ wọlé. bọ̀dá Taofiki ni wọ́n lọ mọ́sálásí ẹ wọlé sẹ̀ríà Islam ni a máa wọlé. ẹ ò jẹ́ ń dúró ní ìkéde Haúsá ò ní wọlé láyéláyé yóò dùn ta ni. àmọ́ wá ti wá sínú ti bá ti wá jẹ́ àtàṣáájú àtẹ̀ní ọkàn yìí. ودخل المنزل ní tí ń ranjú mọ́ ìyàwó rẹ̀ kò lè sọ ni bẹ́ẹ̀ ni ń ṣẹ́jú ìyàwó máa wò pé sẹ́yìn kò sí yín lójú àánú inú mọ́tò ni àmọ́ tó fẹ́ wọlé ìyàwó òwojú ẹ̀ ìyàwó ẹ̀ ń tọ́ wá wá nù ìwọ̀n pé sẹ́yìn kò sí yín lójú ní tí ń wá ìyàwó rẹ̀ kọ́ rẹ̀ ó tó kú ní tí ń wá àwọn eléyìí ọ̀wá wọlé ó dúró ọmọ ìyá rẹ̀ wá dé ọwọ́ sálámà òkè ẹ̀gbọ́n dúró ta náà ni ntọ́ lẹ́nu ìyàwó tí ìjẹ́kọ́ mọ bí ó ti ṣe. ìgbà ọmọ ìyá wa wọlé tán ó sọ igi lẹ́yìn kìnìún ó gbé igi náà wọlé ẹ̀gbọ́n tún wò pé kìnìún lọ́bọ̀ orugi wálé. وقال للأسد ìgbà wa sọ igi kó lẹ́yìn kìnìún tán kìnìún ọ̀lọ́ ọ ṣẹ̀ṣẹ̀ wàá dájú kọ kìnìún pé ìwọ kìnìún yìí. اذهب بارك الله فيك. mọ yọ̀dá rẹ máa padà síbi mo ti mú ọ wá ọlọ́run ó bùn ọ lálùbáríkà kìnìún sì padà wáyé lóòótọ́ kìnìún sì ń lọ. ثم أدخل أخاه. ìbẹ̀rù ọlọ́run ò sí lára tèmi kò sí lára tiẹ̀ wàláì tí ẹṣin bá kọjú sẹ́yìn báyìí tí ò kọjú sí ibi ilẹ̀kùn ẹni wọ́n bá bí rí ọ wọlé kọ́dà olówó rẹ̀ tó bẹ̀ kọ́ wọlé ńgbà náà bẹ́ẹ̀ sì bá ti kẹ̀yìn sẹ́nu ọ̀nà báyìí ìfẹ́ rí ẹni bọ̀dì lóyún wàláì tẹ́yìn bá wọlé yọ̀ lálẹ́ kíámà àwọn tí ń sin ẹṣin tọ́ba wa kọjú báyìí tọ́ba kọjú sójú ọ̀nà tẹ́ ti sílẹ̀kùn tọ́ba ti wá ṣe báyìí ẹ wọlé lórí àmọ́ déédéé ìgbà tó kọ́ dúró tẹ́lẹ̀ tó kẹ́yìn ni wọn ò bí ẹni tí ó wọlé da yọ pààyàn ó lóun ọ̀fẹ́ rí yàn ni ẹ rí i pé tọ́ba sílẹ̀kùn wọ́n sì padé padà pé àti lè wọlé ewúrẹ́ lásán lèmi rẹ̀ ń sìn a sì pé kọ̀ dáhùn sóhun láwa pé kìnìún ẹlòmíì pé ewúrẹ́ rẹ̀ tí ó fún lóúnjẹ ó ní ewúrẹ́ wa dá lóhùn pé èsì èèyàn rẹ̀ wọ́n wá táìmù yìí. ثم أدخل أخاه. Kásùmù àti Kàbáyá ọba wọlé. والمرأة على حالها. ìyàwó sì ń bẹ lórí ìbínú tí ń bínú ni. وزوجها لا يرد عليها. gbogbo bí ti ń bú ọkọ ẹ̀ tó ń bú ọkọ ẹ̀ bí ti ń bú ọkọ ẹ̀ ọkọ rẹ̀ ọ̀dá èsì padà fún ọkọ dákẹ́ sọ́n gbọ́ báyìí Kásùmù obìnrin máa ń ṣèṣì obìnrin jọ́ mi wàláhì obìnrin lè fẹ́ kún pàdé rẹ̀ láìjàlá bàbá mọ̀ kẹ́ báyìí nínú ilé yìí rí ni ṣé wàá fẹ́ yìí òun sojú bí gbà tó lè paná ńgbà tó ń wá mi àti ó burú báyìí obìnrin mi burú o mọ̀ fún lẹ́sì ọkọ yìí ó fèsì. فأكل مع أخيه شيئا. ọwọ́ á ní nǹkan kan nulẹ̀ òun àtọmọ ìyá rẹ̀ tọ́wọ́ wọn wá jẹ. ثم وداعوا. tọ́ ọmọ ìyá bá dágbére pé mo wá wọ náà ni ń lọlé. وانصرف وهو متعجب من صبره عليها. ọmọ ìyá ń lọlé bàbá wa onídàárà òfìdẹ́ra ẹ̀wọ̀ ayé ọmọ ìyá wa ń lọlé wọ́n ń ṣe mọ̀ pé kìnìún lọ́ba gbẹ́rù wálé ọmọ ìyá mi ìyàwó ní gbẹ́ngbà náà ọlọ́run oníjọ́ kọ òun ó dé dáadáa òun gbé mọ̀ yìí ń gbé lọlé. فلما كان العام الثاني. ọkọ ìyàwó ń bò tún lọ́dún kejì. جاء أخوه لزيارته. ọmọ ìyá tún dé ó tún wá wọ ọmọ ìyá ẹ̀. فقالت زوجته. ìyàwó tó bá nu ilé wa tún wá ń pé ẹ máa wọlé o. مرحبا بك مرحبا بك. ẹ wo ìyàwó tọ̀hún tó bá èyí tó wá báyìí wá ń pé ẹ máa wọlé sà ẹ káàbọ̀ sà wọ́n jáde. اجلس بأنه يأتي إن شاء الله. ẹ jókòó sà lágbára ọlọ́run ọkọ mi ò ní pẹ́ dé. فتعجب من لطف كلامها. ọmọ ìyá tún wá ń ṣe ó tún wà wọ́ndà pé irú ọ̀rọ̀ wo la tún sọ lónìí. إذ جاء أخوه.
nígbà tọmọ ìyá rẹ̀ wá dé. وهو يحمل الحطب aláǹzárí. nígbà ọmọ ìyá ó tún dé ó tún wọnú bọ́ọ̀lù ọ̀sẹ́gi náà ni kọ̀ wá gbé lẹ́yìn kìnìún mọ́ ẹ̀yìn ara rẹ̀ ló gbé sí wọn gbé bọ́ọ̀lù lé báyìí. فتعجب الرجل ọmọ ìyá rẹ̀ tún wá ń wà ó tún ṣe mọ̀ pé àá. فجاء فسلم عليه lọ́ba dé ọba kí ọmọ ìyá rẹ̀ tó tún wá wò. فأحضرت المرأة طعاما لهما. ìyàwó bá ọba sáré gbóúnjẹ wá ẹ káàbọ̀ sà wọ́n ti ń béèrè yín tipẹ́tipẹ́ tọ̀ ráìsì ni síbí ni omi ni. فلما أراد أن يفارقه ìgbà wá ṣe tán tí ọmọ lọ lé. قال يا أخي ó ní mo pè wọ́n ọmọ ìyá mi. أخبرني عما أرى. ní tí mo rí yìí ṣe mí lè mọ̀ dákun ṣe làbárì fún mi. قال وما هو يا أخي. ọmọ ìyá tíyàwó ẹ̀ ṣe pèlè wá ní ọmọ bọ̀dá mi kí lẹ rí tó ṣe yín lè mọ̀. قال عام الأول ó ní ọdún tọ̀hún tí mo wá. رأيتك في حالة inú ìṣesí kan ni mo bá ọ tí ó dùn mọ́ mi. وفي العام àmọ́ nú ọdún yìí كلام المرأة لطيفا لا تضمضم. èyí tí mo bá lọ́dọ̀ ìyàwó rẹ̀ ìwà ṣe mí lè mọ̀ púpọ̀. ìwọ ìyàwó wa gbogbo ẹbí ọkọ rẹ̀ ni ọ pọ́nlé gbogbo ẹbí ọkọ rẹ̀ gbogbo wọn ni ọ bàbàrà. torí pé ẹbí lọ wá fẹ́ kásùmù kọ́ ìyá tó bí bàbá tó bí àwọn lọ wá fẹ́ kì í ṣe kásùmù bàbàrà wọn ju kásùmù lọ ibi tí mo ti fẹ́ ṣàdúrà nù. ọlọ́run kọ́ wọlá ìṣirò ara rẹ̀ bá a ti péjú tí gbogbo ẹ̀ pé tó búlọ̀kù tá a wá nítorí tí yìí mo bá yín bí ọlọ́run mọ̀jẹ̀ agbọ́n tí ọ̀dà pé kàṣà àná náà wọ́n lọ jáde láyé ọlọ́run oníjọ́ ṣẹlẹ̀ fún yín. àmín. àti rírú ẹ̀ rí ìyàwó tí ń ṣe eré ọ̀sán lọ́wọ́ tí wọ́n ń jó tìlù ń ṣe gbigidi gbigidi ìsìn lọ lẹ́bi títí ń jó lọ́wọ́ kí ló dé ń bẹ ní lọ́dá kẹ́sì àdúgbò náà ń bẹ ń lọ ní dòní ọkà ń jóná ọbẹ̀ ń jóná ẹnìkan ọ̀rọ̀ ayé gbogbo wọn jóná tán ni ọlọ́run oníjọ́ ṣẹlẹ̀ fún yín. àmín. àbámọ̀ méjì náà ní bẹ nú ọ̀rọ̀ nbàmọ̀ kí n ti ṣèyàwó yàsíbáyé mi ó ti da lẹ́yìn ìyàwó ni ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún ọ. àmín. mi bá mọ̀ ní ṣèyàwó gbogbo tó sì da gbogbo ẹ̀ sì wàá bàjẹ́ ọlọ́mọdé ó ṣẹlẹ̀ fún ọ. àmín. ọlá la ilaha illallah. àmín. kì í ṣe ní àrífín àwọn afáwa àròlé ànábì náà jẹ́ ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn o ayọ̀ ọlọ́run wọn bá